Only Jesus TV. Ẹ má lọ ṣọ́ọ̀ṣì mọ́ o, ẹ má lọ ṣọ́ọ̀ṣì mọ́. Àwọn aládánwò ló ń lọ ṣọ́ọ̀ṣì. Ẹ máa rò pé èwo ni pásítọ̀ sọ. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Àáfàá tẹ́ ń wò yìí ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n ti gbẹnu sí máìkì o, wọ́n ti pariwo ẹ̀ síta pé kí àwọn èèyàn kó má lọ ṣọ́ọ̀ṣì mọ́ o. But ṣé mọ̀ yí pé Yorùbá sọ̀rọ̀ kan, wọ́n ní ọmọ ọsàn ló ń kó pónpó bá ìyá ẹ̀. Ọmọ atironi tó ra ẹsẹ̀ bàtà kan wá sílé fún ìyá ẹ̀, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Wọ́n ti tọ̀nà wá ọ̀rọ̀ báyìí. Ẹ dẹ̀ mọ̀ pé evangelist Noah, ẹ̀mí Ọlọ́run wà nínú ayé wọn. Ọlọ́run kó wọn fún ọgbọ́n gan, Ọlọ́run dẹ̀ kó wọn fún ìmọ̀, àti pé gbogbo ibi tí Sátánì bá ti gọ sí báyìí nínú òkùnkùn bẹ̀, Ọlọ́run fún evangelist Ezekiel Noah ní ìmọ́lẹ̀ láti ṣe kíni, láti tọ̀nà síbi tí Sátánì, láti tú àṣírí Sátánì. Òun lọ̀rọ̀ àfáà yìí o. Ẹ ń fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí dáadáa. Ẹ dẹ̀ bá mi share ẹ jọ̀ọ́, yóò dára fún wa. Ètò ayé wa ò ní dojúrú gẹ́gẹ́ bí àdúrà evangelist Noah. Ọpọlọ wa ò ní lọ lórúkọ Jésù. Ó yá lókè lọ́hùn. Àwọn tó wà ń bẹ̀, àwọn aládàáwò ló wà ń bẹ̀. Ìjọ tí ìbá ti mọ̀ náà chọ́ọ̀chì pé òun lọ fún ìṣòro, àdánwò tí ìbá tẹ́lẹ̀, àdánwò lọ́sẹ̀sẹ̀ bá yẹn. Torí gbogbo àwọn tó wà ń bẹ̀, àwọn aládàáwò ni wọ́n. Àbí bá àdánwò bá báyàn, èèyàn máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ Tuesday. Níbo ni kálukú máa wà láàárọ̀ Monday? Ibiṣẹ́. Pásítọ̀ ti ń pariwo ti ń gbé ẹgbàá nọ́mbà mi. Kìí ṣe ti ẹ̀sìn ti gbala ní. Kí ni ń ṣe tí fi ń pariwo lórí tẹlifíṣàn tí fi ń. Ó kí ẹ̀yin èèyàn wa tí ẹ ní àǹfààní láti wo fídíò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi, ẹ má bá wọn lọ mọ́ọ̀sì. Ibi tí wọ́n ti ń train àwọn apààyàn ni o. Ibi tí wọ́n ti ń train àwọn jihadists tó ń terrorize àwọn Boko Haram, Al-Qaeda, ISWAP, Al-Shabaab, gbogbo àwọn tẹ́ ń rí yẹn tó ń pa àwọn èèyàn ń pàkópa tó láwọn ń jagun fẹ́sìn Allah yẹn, mọ́ọ̀sì ni wọ́n ti ń kọ́ wọn. Ibẹ̀ ló ti ń kọ́ wọn pé ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn wọn kán mú rí ẹni yẹn bí ọ̀tá, kán dẹ̀ wá bọ́ sí máa pa á. Ibẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn nǹkan táwọn Boko Haram ṣe tó máa gbé èèyàn tó máa ní wọ́n fẹ́ gbowó yẹn. Quran chapter 47 verse 4 òun ni wọ́n ti rí. So ibẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn pé ẹni tí ò bá ti gba nǹkan tó gbàgbọ́ mọ́ ẹ pàdánù. Ṣé ti wá rí wípé ilé àwọn ọ̀daràn ní mọ́ṣáláṣí àti Islam ó ṣe bí tẹ̀lé lọ. Àáfàá tó sọ̀rọ̀, mo rò pé èsì yẹn náà ó dáa torí pé ẹ̀yin ilé kọ́kọ́ ta sí nǹkan tí Kìrìsìtẹ́nì jẹ́. Ẹ jẹ́ kí wá bẹ̀rẹ̀ báyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ bá wo fídíò ẹ máa bá wa share, ẹ máa sọ pé Jesus is the only way. Àwọn tó ń lọ sí church, kí ni ìdí gan tá a fi ń lọ? Lákọ̀ọ́kọ́ náà, tẹ́ bá wo the book of Matthew chapter 11 from verse 28. Jésù ni ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí, èmi ó sì fi ìsinmi fún ọkàn yín. Ẹ gba àjàgà mi sọ́rùn yín kẹsì máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi torí pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìyẹn ni pé gbogbo ọkàn tó wà lábẹ́ agbára ẹ̀ṣẹ̀, lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí àìrí, tí wọ́n nílò ìgbàlà, tí wọ́n nílò ìtúsílẹ̀, tí wọ́n nílò ìràpadà, tí wọ́n bá wá sọ́dọ̀ Kristi, wọ́n máa rí i. Tí a bá dẹ̀ wo the book of Hebrews chapter 10 verse 25, ó ní kí ẹ má máa kọ ìpéjọpọ̀ ara ẹni sílẹ̀ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n ká máa gbára wa ní ìyànjú. Ìdí kejì tá a fi ń lọ church, òun náà ni wípé láti lè wà ní ìpéjọpọ̀ àwọn ará, láti máa kẹ́kọ̀ọ́, láti máa gbára wa ní ìyànjú nínú ìgbàgbọ́ láti lè tó lórí òtítọ́. Tẹ́ bá sọ pé àwọn tó ní problem ni wọ́n ń lọ church, wọ́n ń gbàdúrà, a dúpẹ́ ogun wọn ń ṣẹ̀. Ànábì Muhammad ńgbà tó wà láyé, tẹ́ bá lọ wo Sunan An-Nasai hadith 5461, ànábì a máa bi Allah wípé kó jọ kó má jẹ́ kóun ó tòṣì, kó má jẹ́ kóun ó mọ̀ṣì, kó má jẹ́ kóun ó jáláìní. Àmọ́ tẹ́ bá lọ wo Sahih Bukhari hadith 4467, ebi pa ànábì kú ni, ànábì tòṣì kú ni, ó jẹ gbèsè kú ni. Torí pé ó lọ fi aṣọ ogun ẹ̀ yá owó, ó lọ fi yá oúnjẹ, kò rówó san, kò róúnjẹ dá padà títí tó fi kú. So táwa bá wá ń tẹ̀lé Jésù, táà rí pé ó ń gbà wá, táà rí pé ń tànà bí bẹ̀bẹ̀ fún yìí ní gbogbo ògbà tó rẹ̀ padà kú sínú nǹkan yẹn, ó fi hàn wípé Allah ṣìgìdì alápá méjìlá tó ọ̀tún lásán ni, kò lè gbà wá, kò lè fún wa nígbàlà. Torí náà ẹ̀yin èèyàn mi, ẹ tẹra mọ́ láti ní ìgbàgbọ́ nínú Kristi, láti lọ sí ìpéjọpọ̀ àwọn ará tó jẹ́ church, kẹ́ ẹ gbàdúrà, kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ ẹ sì jùmọ̀ jogún ìyà ìnípẹ̀kun. Bó ṣe ti Muhammed yìí,
ẹni tí wọ́n sà sí tó ní ọdẹ orí abẹ́ ti gbàgbé pé tẹ́kọ̀ sínú sọ yìí Bukhari nìyẹn wípé Labid ibn al-Aslam ó sà sí ànábì ní ọdẹ orí ó bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ti bá àwọn ìyàwó òun sùn nígbà tí òun ti ṣe rẹ̀ bẹ́ẹ̀. gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Islam ẹ̀kan yẹ̀yẹ̀ ara yín ni ọmọlúwàbí làwọn àwòye ṣe ẹ̀ hàn náà kì í ṣe ògùn lákàáyé ló bí wa tábà máa sọ pé a máa fẹ́ jẹ̀wẹ̀ kì í dẹ̀ ṣe sùúrù bí wa a sì ta mẹ́sùn ọ̀tá làwọn àtẹ̀sọ tábà máa sọ pé a máa dájà alẹ̀ wọ́n ní ẹ̀sìn jagunjagun lẹ̀sìn wọn ẹ sọ bí a ti jà yín lógun ibi tẹ́yìn ti jà á lógun láàmú rí bẹ́ẹ̀ bá jà á lógun á jà yín lógun ni ó lè tètè ká ìmọ̀ nù bẹ́ẹ̀ bá bá wa jà á bá yín jà àmọ́ tẹ́yìn bá bá wa jà láyà lè bá yín jà ẹni tí bá ń bá yín jà nù wa láì bá yín jà òun tó ń sara wa Ànábì wa Muhammad sọ bẹ́ẹ̀ látàtà mọ́ nínú olùkọ́ àlàdó kódà kẹ́ lọ́tà Ànábì ní kódà kẹ́ lọ́tà ẹ má wọn kápẹ́ lọ bá wọn jà Ànábì lọ sọ bẹ́ẹ̀ wasallallahu alaafiya yìí tí kẹ́ ẹ máa fẹ́ oní ẹni kálàfíà máa wà wọ́n yìí lẹ́kì tó mú wọn ṣùgbọ́n kí ẹ ti pẹ́ fẹ́ lọ bá wọn àwọn abàyín fasibutu ẹ má sá lọ nítorí wíwọ́n àwọn ọ̀nà má sá lọ bẹ́ẹ̀ bá gbéjà wà ní sá Ànábì wa ló ní àmásà àbàyín jà níta àwí fún yín nù àwọn àtúntò bá wá sọ pé àní báyín jà o mọ̀tẹ́ bá gbéjà wà àbàyín jà ẹ̀rù wa ń bá wọn pé ó ń jà dì ní wọn ó sáà tí ìbàyín jà ni ìdí ń dà láàmú ni pé wọ́n lẹ́mìí báwọn ọba wa jà sẹ́rí ní tí ń sọ lẹ́nu bẹ́ẹ̀ bá ṣe rí bó ṣe tóbi tó ó ní agbára gan ẹ̀ ti rí pé táyì bá mú ìbọn lọ́wọ́ wọ́n kọ ojú ìbọn sí yẹn. Ànábì Muhammadu sọ wípé ká má bá wọn jà tó bá bá wa jà máa bá yín jà ẹjọ́ bá ti bá yín jà pèpè báyà bíà ẹ mọ̀ pé irọ́ lè ń pa. Jesus is the only way. Ànábì Muhammad tó sọ nínú Sahih Bukhari hadith 25 Sahih Muslim hadith 22 ó ní a ti pa mí láṣẹ kí n máa bá àwọn ènìyàn jà títí wọ́n fi sọ wípé Allah ló yẹ káwọn sìn àti pé Muhammadu jíṣẹ́ Allah ni. Ó ní tí wọ́n bá kírun tí wọ́n bá yan sàká ẹ̀fìn wọn ẹ̀mí wọn àti dúkìá wọn ti mórí bọ́ yàtọ̀ sí tó bá ṣe níṣẹ́ nínú òfin tí wọn bá kírun tí wọn yan sàká kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀mí wọn àti dúkìá wọn. Àwọn onílàńkáyè ti mọ̀ wípé wọn ó pa wọn ni. Ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ẹ máa sọ wípé Jesus is the only way sí comment section ẹ máa fi ránṣẹ́ àǹfààní tẹ́ ẹ lè ṣe láti jẹ́ kí àwọn àṣírí àwọn ènìyàn máa tú kẹ́ máa bá wa share. Ẹ bá wa béèrè lọ́wọ́ Mr Mufti wípé ẹ̀ṣẹ̀ wo la ṣe àwọn Boko Haram tí wọ́n fi ń pa àwọn èèyàn nípakúpa ẹ̀ṣẹ̀ wo la ṣe ISWAP tí wọ́n fi ń pa àwọn èèyàn nípakúpa àwọn Al-Qaeda àwọn Shabab wọ́n ṣe pọ̀ lọ báyẹn ẹ bá wa bí wọ́n pé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n tó fi di wípé wọ́n ń wọlé pa àwọn èèyàn jí àwọn èèyàn kó gbé àwọn èèyàn gbowó tí wọ́n dẹ̀ ń sọ wípé Islam ni àwọn ń propagate pé jihad ni. Ìwé kan wà lọ́wọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta mo lọ sí village wa ibi tí dáàdi mi máa ń ká àwọn ìwé wọn sí mo bá ìwé yẹn pàdé ẹ̀wọ̀n tí mo gé jáde nínú ìwé yẹn àwọn Fúlàní jihadist tí wọ́n ń propagate Islam láti ìgbà ayé Usman Fodio ní pírọ́blẹ̀mù tá a ní Áfíríkà àti ilẹ̀ Yorùbá yìí ló ti wọlé wá tó ti ń ṣẹlẹ̀ sí wa ẹ̀ṣẹ̀ wo la ṣe àwọn náà nígbà yẹn mo yìí ń pọ̀ lórí story yẹn o tí mo wá mu wá in the days mo kàn fẹ́ flash ẹ̀yin mùsùlùmí ni. Tá a bá sọ fún yín wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni ẹ̀sìn tí àlàáfíà jìnnà sí ni ẹ̀sìn tí kì í jẹ́ kí omi orílẹ̀-èdè kó tòrò ni ẹ̀sìn wàhálà ẹ̀sìn ìdààmú ẹ̀sìn tí máa ń ba ayé àwọn èèyàn jẹ́ ni ẹ̀sìn tó yẹ pé ìlú tó bá wọ̀ tí omi àlàáfíà ibẹ̀ bá tòrò tẹ́lẹ̀ ó máa dàrú ni àwọn èèyàn máa sọ pé irọ́ là ń pa a ò parọ́ nǹkan tí Islam jẹ́ là ń sọ. Ẹ jẹ́ ká wo ìmáàmù tí ó wà lójú screen yìí Abdulkarim lórúkọ ẹ̀ Taure Imam Abdulkarim Taure kí ni nǹkan tó ṣe táwọn ìjọba orílẹ̀-èdè jẹ́nì tí wọ́n fi lọ gbé e òun ni wípé ó ń wàásù wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn non-muslim tó wà nílùú tí wọ́n refuse láti gba Islam kò ń ṣe pé wọ́n bá mùsùlùmí jà o kò ń ṣe pé wọ́n ṣe nǹkan tí ò dá o ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ ní wípé torí pé wọ́n gba Islam ẹ jẹ́ ká jọ ka news yẹn ó ní security forces in Jenny have arrested Imam Abdulkarim Taure after he allegedly called for killing of non-Muslim who refused to convert to Islam. Wọ́n ní ìjọba orílẹ̀-èdè Jenny ó ní àwọn amòfin wọn lọ gbé wọ́n arrest arákùnrin tí a mọ̀ sí Imam Abdulkarim Taure
lẹ́yìn ìgbà tó sọ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn tí ò bá kí ń ṣe mùsùlùmí tí wọ́n sì kọ̀ láti ṣe ẹ̀sìn Islam. Ó wá sọ wípé the imam also reported labelled the Jelly government as non-believer for tolerating non-Muslim in the country. Wọ́n ló tún wá sọ wípé ìjọba wọn ó rí bí ìjọba tí ò dáa torí wípé wọ́n gba àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ láàyè láti máa wà ní ìlú náà. Wọ́n sì ní wọ́n lọ gbé wọn torí pé wọn ò fẹ́ jẹ́ kí ìlú àwọn padà dì bí n tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ṣèkà ò bẹ̀rẹ̀ táwa ń rí Boko Haram EICC swap nkankan. So nísìnyí ẹ tún máa rá àwọn mùsùlùmí kan tó tún máa dìfẹ́ǹdẹ̀ ẹ̀sìn yìí. A sọ fún yín pé ẹ̀sìn tó fi ń da ìlú rú ni tó fi máa ń dá wàhálà alẹ́ ni. Quran chapter 9 verse 5 ìdẹ̀ support kan tó ń ṣe pé ẹ pa àwọn òṣèbọ níbikíbi tẹ́ ẹ bá ti gbá wọn gbogbo non-believers, and Quran chapter 9 verse 29 ìtẹ́ máa fi fún wọn lẹ̀ ní pé tó bá ṣe Islam nǹkan ẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ act lé lórí. Irú àwọn eléyìí ń sìn ọmọ ogun Islam ni wọ́n, mujahid ni wọ́n, àwọn tó ń jà sójú ọ̀nà Allah àwọn lélẹ̀. Àrọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa pariwo a ò fẹ́ ṣẹ̀ríà ní ìlú yìí, a ò fẹ́ lórílẹ̀-èdè wa. Tẹ́ ẹ bá ti gbà wọ́n láyè bí wọ́n sì máa padà máa ṣe òun lélẹ̀ lórúkọ Jésù, a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Jesus is the only way. Ìyẹn ẹ jẹ́ gbọ́rí kí Jésù ṣe rú wàásù bẹ́ẹ̀ àbáwọn àpòstélì kan sọ pé wọ́n fi ìdá wàásù ìrere àbí torí ẹni tí ó bá ti gbà wọ́n kàn mọ́ pa inú Islam náà lè ti máa rí torí pé báwọn bí ṣe pín Islam nìyẹn kò dẹ̀ lè change n tá a bá fi bẹ̀rẹ̀ nǹkan náà ní parí. ẹ ṣeun gbogbo ẹ̀yin tá a dìjọ wo fídíò ìpátá Evangelist Noah Ezekiel ẹ ṣe. Mo rò pé wa náà la rí fídíò yìí bó ṣe bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ bàbá àfà tó ní pé kó má lọ ṣọ́ọ̀ṣì mọ́. Ṣe rí àwọn mùsùlùmí ni wọ́n jókòó sí òrùlé tí wọ́n gbóhùn onílé, àwọn ni wọ́n tọ̀nà wá ọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìtàn gidi, ẹ̀yin bàbá Akéwùgbàgò ti sọ pé onílé gíláàsì ni ẹ̀yin mùsùlùmí, onílé gíláàsì ni wá, pé ẹ má ṣeré òkò. Ṣùgbọ́n àwọn mùsùlùmí wọ́n mọ̀ wọn ara wọn tán bá dó nínú Kùránì tí wọ́n ń ṣe wá sí àlàáfíà kó gbogbo wípé àṣì wọn ẹ̀ṣẹ̀ wá ń tú yìí látọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì kò ní rí bẹ́ẹ̀. Ẹ̀sìn wọn máa mọ ó máa wà lábẹ́ aṣọ wọn ń bẹ̀, ṣùgbọ́n ẹ̀sìn wọn ti ń jáde síta kó lábẹ́ aṣọ wọn, ó ti hàn sí gbogbo ayé báyìí sìn. Gbogbo èèyàn pátá ni wọ́n ti rí pé Islam ó ti cast ọ̀rọ̀ kíní kọ́ leléyìí. Ẹ jẹ́ ká bá a sọ eléyìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká bá a sọ eléyìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. So ẹ̀yin tẹ́ bá ṣì wà nínú ẹ̀sìn Islam, ẹ̀yin náà ń rí báyìí ojúlówó nǹkan tó yónú ìdodo nídajì ara. Nínú Christianity wọn ń fagídí múyàn wá sínú Jésù. Ìwọ tí ìyẹn bá ṣí tó mọ̀ pé àkókò tó jọmọ ìgbàlà tó jọmọ ìjọba Ọlọ́run, ìyè á ṣìnà wàá kò nínú òkùnkùn wàá bọ́ sínú ìmọ́lẹ̀. Kò dìgbà tán bá tún sọ pé ìwọ náà ti fojú ara ẹ̀ o ti fi rí i. Tó kò jẹ́ bó ṣe jẹ́ o. Ọ̀rọ̀ ìpè kọ́ ọ̀rọ̀ ìbúkọ́ lélẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa wá ń ṣépè lábẹ́ fídíò tá a bá gbé wá. Ẹ rí pé mi kí lè like comment yín, mo dẹ̀ fẹ́ torí máa ń ka comment, mo máa ń fẹ́ kí n máa like comment, ṣùgbọ́n ẹjọ́ ohun tó bá ti dàbí èpè bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ẹ jẹ́ kí a dẹ́kun ẹ̀. Lóòótọ́ ó lè ká wa lára ńgbà míì ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ọmọlúàbí, ẹ jẹ́ ká fi ṣe ògùn kan tá a bá ń ṣe yóò dára fún wa. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.